kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa àwọn alátìlẹ́yìn wa ibi ìsáájú wa olùpamọ́ wa aláàánú wa adúpẹ́ ojú rere ńlá àti àánú tí a rí gbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkẹrin àgbẹ̀yìngà ọlọ́run aláàánú wa ọba tó ṣe wá ní oore bàǹtàbàǹtà tí kò ṣeé fowó rà fún ẹ̀mí ìyè yín tó wà nínú wa a sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere tó bá gbé tí ọ̀tún wọlé kó má gbà tòsì jáde o kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmì ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ àkòrí tí a ó gbéyàwó lé ní sọ wípé gbé nípa ọ̀rọ̀ Ọlọ́run ní èní ọjọ́ ajé ọjọ́ 14 oṣù kẹrin àkòrí sọ pé gbé nípa ọ̀rọ̀ Ọlọ́run a mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 4 ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa ti àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù bákan náà bákan náà orí 4 ẹsẹ̀ 1 dé 11 ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 1 dé 11 nígbà náà ni àdárí Jésù sí jù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù nígbà tí ó sì ti gba àwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru lẹ́yìn náà ni ebi ń pa ó nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀ ó ní bí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run pàṣẹ kí òkúta wọ̀nyí kí ó di àkàrà ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láyé nípa àkàrà nìkan bí kò ṣe nípa ọ̀rọ̀ gbogbo tí ó ti ẹnu Ọlọ́run jáde wá nígbà náà ni èṣù gbé lọ sókè sí ìlú mímọ́ ni ó gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì ó sì wí fún pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run bẹ́ sílẹ̀ fún ara rẹ̀ àṣà àti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ ní ọwọ́ wọn ni wọn yóò gbé ọ sókè kí ìwọ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta Jésù sì wí pé àti kọ̀wé rẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò èṣù gbé e lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn án ó sì wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi yóò fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí o bá sì forí balẹ̀ fún mi nígbà náà ni Jésù wí fún un pé padà kúrò lẹ́yìn mi Sátánì nítorí a ti kọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí o forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ìwọ kí o máa sìn nígbà náà ni èṣù fi sílẹ̀ lọ sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá wọ́n sì ṣe iṣẹ́ ìránṣẹ́ fún un wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé ní ìgbà tí mo darapọ̀ mọ́ ìjọ ìràpadà a kì í san rẹ o ìdámẹ́wàá nìkan ni wọ́n máa ń san ni wọ́n sọ fún wa pé kí a máa san nígbà tí mo béèrè ìdí wọ́n sọ fún mi pé torí ọmọ ìjọ jẹ́ àpapọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àti kìrìsìtẹ́nì àwọn ọmọ ìjọ wọn jẹ́ àpapọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àti kìrìsìtẹ́nì a kò sì fẹ́ owó àwọn ẹlẹ́ṣẹ̀ mo wòye àwa tí a wá jẹ́ kìrìsìtẹ́nì ńkọ́ bíbélì sọ pé ẹ fi fún ni a ó sì fi fún yín ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 42 àbájọ tí gbogbo wa fi jẹ́ tálákà ní àwọn ọjọ́ wọn ni nítorí náà bí ó tilẹ̀ jẹ́ pé a kò dá ọrẹ nínú ìjọ mò ń fún àwọn olùṣọ́ àgùntàn mi ní ọrẹ ní ìkọ̀kọ̀ bákan náà ní àwọn ọjọ́ náà nígbà tí a bá ń kọrin a kì í pàtẹ́wọ́ rárá o mo béèrè kí ló dé wọ́n sì sọ fún mi pé àtẹ́wọ́ pípa jẹ́ ohun ayé o kò tilẹ̀ lè mú ọ̀rọ̀ ìlú wọlé kò sí gìtà kò sí fèrè tàbí ohun èlò orin kankan àfi dùrù nìkan ni o ohun gbogbo ń lọ ní jẹ̀lẹ́ńkẹ́ ẹ̀wẹ̀ mo ní bíbélì sọ pé ẹ pàtẹ́wọ́ gbogbo ènìyàn ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ 1 ìgbà àkọ́kọ́ tí a bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ nínú ìjọ ìràpadà àwọn àgbààgbà pe ìpàdé láti jíròrò lórí àtẹ́wọ́ wa o lè wòye ohun tó ṣẹlẹ̀ nígbà tí mo mú ìlù lílù àti gìtá wọlé ní ìgbà mìíràn a gba àṣà ènìyàn láàyè láti là wá lọ́wọ́ bí ó ṣe yẹ kí a ṣe gbé dípò kí a lo ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ àti ìlànà ènìyàn ni à ń lò ọ̀rọ̀ Ọlọ́run ní ìlànà tó pé fún gbogbo ẹ̀ka láyè nígbà tí o bá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ìwọ yóò jẹ ìgbádùn ayé ní ọ̀pọ̀ yanturu àwọn tó bá kùnà
láti gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò ní lè ní ìrírí títóbi agbára rẹ̀ sí àwọn tí ó gbàgbọ́. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Jésù kò fèsì sí àwọn ìdánwò èṣù gẹ́gẹ́ bí òye àti àṣà ènìyàn. Ó borí wọn nítorí ó dúró lórí ohun tí a ti kọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ó mọ ohun tí a kọ, ó sì kọ́ láti gbé nípa ohun tí a kọ sínú rẹ̀, tí a kọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ o mọ ohun tí a kọ bí? Ǹjẹ́ o mọ ohun tí Ọlọ́run sọ nípa ọ̀rọ̀ rẹ̀ bí? Ǹjẹ́ ò ń dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run tàbí ti ènìyàn? Ohun ta ni ìwọ gbàgbọ́? Nígbà tí àwọn àmì 12 lọ sí Kénáánì láti ṣe àmì ilẹ̀ náà, 10 nínú wọn dúró lórí ohun tí wọ́n ti rí. Jóṣúà àti Kélébù nìkan dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Númérì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Númérì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. Lóòtítọ́ àwọn òmíràn wà ní ilẹ̀ náà ṣùgbọ́n Ọlọ́run tóbi ju àwọn òmíràn lọ o. Òtítọ́ ni pé àwọn dókítà lè rí àìsàn, ṣùgbọ́n kí ni Ọlọ́run sọ nípa rẹ̀? Jésù ti san owó fún ìlera rẹ̀ lórí igi àgbélébùú. Olùfẹ́, pinnu ní ọkàn rẹ láti gbé nípa ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Ìwọ yóò sì rí ìrírí agbára rẹ̀ ńlá ní gbogbo ọjọ́ ayé rẹ. Kókó ọ̀rọ̀: jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tọ́ ọ kí o sì máa tọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn nínú gbogbo ohun tí ò ń ṣe. Ẹ̀já sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ, kí n máa kọ́ nípa ọ̀rọ̀ rẹ, kí n máa tọ ọ̀rọ̀ rẹ lẹ́yìn, kí ọ̀rọ̀ rẹ kí ó sì máa tọ́ mi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ Jésù. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ ńláńlá láti máa gbọ́ ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yín kí ó máa tọ́ mi. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ náà ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nání ohun àní náà ní ọmọ aṣẹ́kì gìtà ńlá ní èpò igi. Ó dàbọ̀.